ní Iseju Aaya ní ìròyìn. Ìròyìn ní Iseju Aaya. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní Iseju Aaya. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní Iseju Aaya la mú sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Abiodun. Ẹgbẹ́ àpérò oníṣòwò ti jáwọ́ nínú ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ méjì lórí ìgbésí ayé tó le, ọ̀wọ́n gógó gbogbo nǹkan àti àìní ààbò tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ẹgbẹ́ àpérò fún iṣẹ́ ti kéde pé yóò wáyé fọ́jọ́ méjì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìtànná ìrètí látàrí bí gómìnà Bago ti ṣe ìdáhùn àánú sí àti gba ẹ̀mí òṣìṣẹ́ ìlera kan là. Mínísítà ohun ọ̀gbìn ti orílẹ̀-èdè Russia fi oúnjẹ oníkóró tó tó 200 metric tons ránṣẹ́ sí àwọn orílẹ̀-èdè 6 ti Áfíríkà lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ààrẹ Vladimir Putin ti ṣèlérí ní oṣù keje. Ọ̀gbẹ́ni Young Adis, gbajúmọ̀ lórí ìtàkùn TikTok, ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ látàrí bí ó ṣe lo ọjọ́ 4 ní àtìmọ́lé àwọn ọmọ ogun ojú òfurufú ti orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Niger, Gómìnà Muhammad Umar Bago, ti fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú pé iṣẹ́ àgbẹ̀ ni ọ̀nà àbáyọ sí ìṣòro ebi tó gbòde kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó rí sí ìwà ìpáǹlẹ̀ àti ọ̀daràn ti orílẹ̀-èdè Nàìjíríà ti akọ̀ròyìn Kasarachi Aniogolu tòun ti ìwé ìròyìn Risla mọ́lé ní Àbújá, olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà. Onímọ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Anambra, Awada Obosi, ti gba orílẹ̀-èdè Nàìjíríà ní ìyànjú èyí tí ó lòdì sí ìpinnu ìjọba àpapọ̀ lórí ibùdó Ruga ní gúúsù ìlà oòrùn. Ìjọba àpapọ̀ ṣàfihàn ilé ìtura tó ń gba 115,000 naira fún alẹ́ kan ní pápákọ̀ òfurufú ìlú Àbújá. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà Julius Abure, ẹni tí àwọn òṣìṣẹ́ orí iléeṣẹ́ ọlọ́pàá Zone 5 mú lọ́jọ́rú ní Benin, olú ìlú ìpínlẹ̀ Edo, ni wọ́n ti dá sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Benue ti kọ̀wé kúrò ní ìpínlẹ̀ yìí, ìyẹn quick notice, fún àwọn darandaran tó tàpá sí òfin ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti sọ lọ́jọ́bọ̀ pé ẹbú ìfọ́po ti Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu nípa ṣíṣe mílíọ̀nù 2 lítà epo bẹntiró àti mílíọ̀nù 2.5 ní lítà diesel lójoojúmọ́. Ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́n gógó oúnjẹ tí ó bẹ̀rẹ̀ ní kùtùkùtù ọjọ́bọ̀ tún ti peléke sí i, tí ó sì ti fa rògbòdìyàn látàrí pé àwọn jàgùdà kan já ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ gbà lọ́wọ́ ọkọ̀ akẹ́rù kan ní ọ̀nà Súlẹ́jà ní Kaduna. Owó tó tó 1.15 trillion naira ni wọ́n ti san wọlé sí àpò ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti àwọn ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀. Ìgbìmọ̀ tó ń rí sí àpapọ̀ àkáǹtì owó pínpín ni ó ṣàfihàn èyí ní ọjọ́bọ̀. Ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ elétò ààbò General Christopher Musa ti ṣàpèjúwe àwọn tó ń pariwo ìjọba gẹ́gẹ́ bí ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì sọ pé àwọn ológun sì ti pinnu láti dáàbò bo ìjọba tiwantiwa lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé-iṣẹ́ tó ń ṣètò pínpín ohun àmúṣagbára ní ìlú Ìbàdàn, the Ibadan Electricity Distribution Company, ti dẹ́kun pípèsè iná mọ̀nàmọ́ná fún ilé ìwòsàn fásitì ti ìlú Ìbàdàn, ìyẹn University College Hospital UCH, látàrí 500 million gbèsè tí ilé ìwòsàn náà jẹ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí yíyan ọ̀gbẹ́ni Gbénga Àlàdé gẹ́gẹ́ bí olùdarí ilé-iṣẹ́ tó ń ṣàkóso dúkìá lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Kebbi Dókítà Nasir Idris lọ́jọ́bọ̀ fi 20 mílíọ̀nù náírà ṣètọrẹ fún àwọn oníṣòwò tí wọ́n pàdánù àwọn ọjà wọn àti dúkìá tó pọ̀ níbi ìjàmbá iná tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní agbègbè Agbègbè
ní ìjọba ìbílẹ̀ Argungun ní ìpínlẹ̀ Kebbi. Àwọn awakọ̀ àti olùgbé agbègbè Olódó ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá ti ìlú Ìbàdàn tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọjọ́bọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ náà gómìnà Ṣèyí Mákindé pé kí ó dákun o kó dá sí ipò tí ojú ọ̀nà náà wà látàrí ìrírí wọn bí ìkún omi ṣe fọ́ afárá ojú ọ̀nà náà. Àrùn kan tí wọ́n fura sí pé ó ṣeé ṣe kó jẹ́ àrùn ibà ẹ̀jẹ̀ ni ó gbẹ̀mí àwọn òṣìṣẹ́ ìlera mẹ́ta àti aláìsàn kan ní ìyàrá pàjáwìrì ilé ìwòsàn 44 Army Reference ní ìpínlẹ̀ Kaduna. Ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ ológun Lieutenant General Taoreed Lágbájá ti rawọ́ ẹ̀bẹ̀ fún pípa gbèsè àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà rẹ́ látàrí bí àjọ tó ń rí sí ohun àmúṣagbára ti dáwọ́ pípèsè iná sí àwọn army barracks lóríṣiríṣi léyìí tí ó sì ṣokùnfà kí àwọn òkú ilé ìgbókùsí ológun máa jẹrà. Kò ní jù báyìí lọ fún ìròyìn tìṣẹ́jú àáyá ti tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Abiodun. Ẹ kú iṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú